Káàárọ̀ gbogbo lẹ káàárọ̀. Àwọn arábìnrin tẹ́ ń rí lórí fọ́nrán yìí wọ́n sọ̀rọ̀ sí ìjọba pé ìnira yìí ti pọ̀ jù, owó ẹja táwọn ń tà ó ti wọ́n, àwọn èèyàn jáde wá rà. Gbogbo wọn dẹ̀ dìbò fún ìjọba tó wọlé sí i, wọ́n sọ pé àwọn dìbò fún ìjọba yẹn. Eléyìí tí mò ń sọ yìí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ogun State ní Abẹ́òkúta, ibẹ̀ ló ti gbé ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká wò ó. Ó máa rí. We want our president to find solution for this thing that is happening for our fish sellers. We are fish sellers, and we want our president to find the solution. The Chinese is now 77,000. Àwọn èèyàn wá rà mọ́, people are not buying again. The people that are buying it is few. Okay, they are few. Yes. So you are not making sales. Yes. Mala kéékèèké yẹn. The fish is too common now. People are not coming out to buy the fish again. That is what they are fighting for. Ó máa dá Abuja. Lẹ́yìn tẹ́ ti wá wò ó sìn, ẹ ti rí sìn pé ìyà ń jẹ àwọn èèyàn wa. Torí ẹ̀ a ti máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí, ṣé ọ̀kẹ́ máa ń sọ pé ká bẹ̀rẹ̀ sí ká dìde fún ẹ̀tọ́ wa, ká lo àṣẹ àti agbára ta ní tó wà nínú ìwé òfin. Ẹ lọ sórí www.citizenay.org àti kọ́ ní èdè Yorùbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú àwọn agbára yẹn lò. Ibi tíṣẹ́ wà fún wa nìyẹn. Ìjọba ọ̀ndà wa lóhùn àwa la máa láti gbégbèsè lára lápapọ̀ wa. Ẹ ṣeun, Citizenay.